tẹ́ wà location apàyàn tẹ́ wà màá gbé àṣírí lóríṣiríṣi màá gbé wá fún yín ẹ jáde kẹ́ wá gbọ́ kí n tó tẹ̀síwájú o Sunday Igboho ránṣẹ́ fún rally wípé kàn ṣe rally kàn jáde dáadáa lẹ́kọ̀ọ́ kàn ṣe rally ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ wọn ẹ̀. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro. Mi ò ní pẹ́ o mi ò ní pẹ́ rárá àtọ̀. ẹ bá mi ṣe bó ṣe ń wọlé ẹ máa ṣe ẹ tó bá ń wọlé bẹ́ẹ̀ ẹ máa ṣe ẹ mi ò ní pẹ́ rárá mo fẹ́ mú àwẹ̀ anẹ́sì wá fún yín ni ẹ máa ṣe ẹ ẹ máa ṣe ẹ ṣe á dà fún ẹ bó ṣe ń ju sókè yẹn ayé ẹ ti dà Ọlọ́run mo sọ fún pé mo ní ọdún 2023 ọdún ológo ńlá ni ẹ máa bá mi ṣe 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 ẹ. ẹ máa bá mi ṣe ẹ. lójú pé tó tọ̀sẹ̀ yìí àmìlẹ̀ títí àṣírí ńlá máa bá àmìlẹ̀ títí gbogbo ọmọ Yorùbá àmìlẹ̀ títí nílẹ̀ lóko lẹ́yìn odi àmìlẹ̀ títí gbogbo kóṣókùnkùn sí àmìlẹ̀ títí. ẹ máa bá mi ṣe ẹ máa bá mi ṣe ẹ. àmìlẹ̀ títí máa gbọ́ máṣáláyì tẹ́tí ṣètò yẹn àmìlẹ̀ títí nítorí kókún fọ́gbà tó yẹ àmìlẹ̀ títí. ọ̀nà àrà Paris ètò yẹn ti tún dé Pastor Martins web lólùdarí ètò yẹn bàbá confam international worldwide bàbá confam international worldwide. ìpele nípele lẹ́tọ̀ yẹn bàbá confam worldwide. ọ̀rọ̀ Yorùbá nation ṣe kókó nínú ètò rẹ̀ lẹ́rọ̀ ti gbọ́ ọ̀rọ̀ nípa celestial talk. ẹ máa bá mi ṣe ẹ ṣe ẹ̀yin tèmi bó ṣe ń débẹ̀ kẹ́ máa ṣe ẹsẹ̀ ẹ máa bá mi ṣe ẹ máa bá mi ṣe o máa bá mi ṣe ẹ 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 má sá lọ ẹ má sá lọ mo fẹ́ kẹ́ máa gbádùn mísíkì náà. 24083811217 ṣòun ló wá dán wọn.
ẹjọ́ nítorí tọ́lọ́ ẹ̀ máa bá mi ṣe ẹ̀ máa bá mi ṣe ẹ̀ máa bá mi ṣe ẹ̀. Ẹ máa bá mi ṣe ẹsẹ̀ Ọlọ́run, máa bá mi ṣe ẹ máa bá mi ṣe ẹ ṣe á dà fún yín, á dà fún yín. Àwa rèé, àwa náà rèé, a ò jù bẹ́ẹ̀ lọ. Ẹ máa bá mi ṣe ẹ máa bá mi ṣe ẹ. Ìránṣẹ́ Ọlọ́run kò lè lọ́ra abẹ́ àwọn ìjọ mi ò lè fi sí abẹ́ àwọn sọ lájẹ́. Lórí ọ̀dà fìdàrú tó ń fa ìlú bóyá tèmi bá bóyá máa sọ ọ̀la títàn tó látún ní agbẹnu tán kí náà tí ìgbà wo tán ní fẹ́ para wọn. Bẹ́ẹ̀ni. Kẹsẹ̀kẹsẹ̀ náà tí gbọ́ bàbá kan fà. Kàsàkàsà. Ẹ máa bá mi ṣe ẹ máa ẹ pé ara yín kẹ́ wọlé pé bàbá ti dé. Ẹ pé wọn kẹ́ sọ pé ẹ ti dé, bàbá ti dé. Ẹ ṣé ẹ̀yin tèmi, ẹ̀yin tó lè jẹ́ pé gbogbo ìgbà náà dẹ̀ máa ń gbọ́ mi, ẹ dẹ̀ máa ń retí pé bàbá confirm fẹ́ dé gẹ́gẹ́ bí bó ṣe bàrí máa sọ pé ìbàrí fẹ́ wọlé dé. But kí n tó tẹ̀síwájú mọ́ kí gbogbo ẹ̀yin rẹ tó lè jẹ́ pé òun gbọ́ mi, ẹ̀yin rẹ tó tí ì rí mi rí, tó lè jẹ́ pé àkọ́kọ́ rè bàbá confirm náà ní international, ọkọ̀ oṣó, ọkọ̀ àjẹ́, ọkọ̀ ìmèrè, ìgbẹ́ ò léegun, ẹni bá tẹ̀ ẹ́ ó máa ń tiro. Ẹ gbọ́ mi dáadáa, ẹ pé ara yín wá nítorí wípé mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín kẹ́ mọ̀ wípé location tẹ́ wà location 419 tẹ́ wà location apàyànpàyàn tẹ́ wà, màá gbé àṣírí lóríṣiríṣi màá gbé wá fún yín. Ẹ jáde kẹ́ wá gbọ́. Kí n tó tẹ̀síwájú o, Sunday Igboho ránṣẹ́ fún rally wípé kàn ṣe rally, kàn jáde dáadáa lẹ́kọ̀ọ́, kàn ṣe rally. Ẹ máa gbọ́ o, ẹ máa gbọ́ wọn ẹ̀. Kí ọmọdé mo kí àgbà mo kẹ́ ìbúra mo kẹ́ sísá mi, Ọlọ́run ìjọba bá jẹ Ọlọ́run bá tó láyé tọ́lọ́run yóò dáàbò gbogbo wa yóò dé gbogbo adélé nìyí. Mo fẹ́ kí gbogbo wa kẹ́ jẹ́ kí a jáde ká túyàyà ní ọ̀la ọjọ́ Monday ọ̀dẹ̀ náà. Èmi ni o, èmi 9. Mo fẹ́ kẹ́ jẹ́ ká jáde síta ní ìlú Èkó, ká jáde gidi gan, ká túyàyà ká béèrè fún ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba Nàìjíríà, ká pariwo ká sí protest yẹn. Location 419 nìyẹn, location pààyàn location mú jẹ́ tó fi mọ̀ pé àwọn kan bẹ tó ń jẹ Yorùbá tó fẹ́ kó lábẹ́ ìjọba Nàìjíríà. Ọlọ́run ìjọ rẹ̀ wá òun fẹ́ kékeré ká jáde wá sí jáde tẹ́lẹ̀ yẹn tó kérò jáde tán ká pariwo. So eléyìí yóò jẹ́ kí gbogbo àgbáyé wọ́n lè rí wa, wọ́n lè mọ̀ pé yes àwọn kan bẹ tó ń jẹ Yorùbá tí ìjọba Nàìjíríà fi yà jẹ tí wọ́n láwọn. Ẹ máa bá mi ṣe, ẹ máa bá mi ṣe, ẹ máa bá mi ṣe. Wà lọ́wọ́ àní kankan Ọlọ́run la ní àníbọn àládà. So ariwo tá a bá ń pa yìí mo mọ̀ pé Olúwa bu ariwo wa yóò sì gbọ́ àròyé wa yóò sì jẹ́ kí bu àwọn àgbáyé kún lè ràn wá lọ́wọ́. Ọlọ́run ní jókòó yóò tì wá o. Orúkọ mi ni Adéyẹmọ Sunday tí gbogbo ẹni mọ̀ sí Sunday Igboho. Mo rọ̀ yín ẹ dákun ẹni tí mo bá ṣẹ̀ tí mo máa ń bí ẹ dáríjì mí, ẹ má wò tèmi o. Àwọn ọmọ wa ti ń bọ̀ tọ́jú ọ̀la àwọn ọmọ wa ti ń bọ̀ lẹ́yìn oníkẹ́ wo, ẹ má wo pé ọjọ́ orí mi kéré, ẹ má wò pé ẹ̀ka lélẹ́ ìdúró sọ̀rọ̀ yìí, ẹ má fi gbogbo tẹ bá rí tẹ bá rò kó ń bí nínú sí mi, ẹ forí jì mí, ẹ sáàjì ká jáde, ẹ má jẹ́ kó sú wa, ẹ má jẹ́ kó tún tì wá, ẹ má jẹ́ kí ọ̀tá ọyọ̀ wá, ẹ dákun mo fọlọ́ ń bẹ̀ yín, ẹ jẹ́ ká jáde bá a ṣe máa ń jáde
ṣeun ẹ̀yin location mujẹmujẹ ẹ̀yin location mujẹmujẹ ṣe rí ohun tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ lónìí màá fi hàn yín kì í ṣe nǹkan tó dẹ̀ jẹ́ wípé kárò wípé òkè ohun kan tó ń ṣẹlẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbọ́dẹ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn o ká dákẹ́ kó máa lọ bẹ́ẹ̀ ṣẹ́rí tá bá ń ṣe bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ wa ṣẹ́rí ọlọ́run má jẹ́ kán ṣe kíni kán pa gbogbo wọn pátápátá kán pa fún wa dáhùn ó ní kán lọ ṣe rálì lẹ́kọ̀ọ́ lónìí rálì kán lọ ṣe lẹ́kọ̀ọ́ lónìí nìyẹn o. ẹ ṣáà ti rí ojú ọjọ́ ń ṣẹ̀jẹ̀ o Saoty Igboho ló sọ̀rọ̀ wọ́n ti pa àwọn èèyàn wọ́n ti pa méjì inú àwọn èèyàn mi o wọ́n ti pa àwọn èèyàn wa ẹ ṣáà ti rí wọ́n ti pa méjì inú àwọn èèyàn wa o ṣe ti rí olè lẹ́yìn o wọ́n ti pa àwọn èèyàn wa o straight bullet ó dín mọ́ epo ọlọ́run ló pa wá straight bullet náà yín o wọ́n ti pa àwọn èèyàn wa o ẹ ṣáà ti rí ẹ ti rí mọ́tò yẹn a máa sún ni òun láti sún yẹn ẹ ti rí wọ́n ti pa àwọn èèyàn wa o wọ́n ti pa àwọn èèyàn wa o ìkọ́lé lẹ́yìn o ìkọ́lé lẹ́yìn wọ́n ti pé lẹ́yìn o ṣẹ́ni wọ́n ti pa àwọn location fáwọn náà wọ́n ti pa o ogun ti dé lẹ́yìn o bá kẹ́ máa gbọ́ o ogun ti dé o wọ́n ti pa àwọn èèyàn wa Lagos State o Igboho ṣà tó ń gbọ́ àwọn ilé àbá tẹ́tẹ́ báyìí Akíntóyè ẹ̀yìn rẹ̀ wọ́n ti pa àwọn èèyàn wa wọ́n ti pa àwọn èèyàn wa wọ́n ti pa àwọn èèyàn wa gbogbo àbẹ̀sẹ̀rẹ̀ fún ìbàdí wọ́n làwọn ṣẹlẹ̀ wọ́n ti pa àwọn èèyàn wa ṣẹ́tìrì wọ́n làwọn ṣẹlẹ̀ wọ́n ti pa àwọn èèyàn wa station yẹn máa sùn àtàkìwò a máa sùn station káwa yìí a máa sùn wọ́n ti pa àwọn èèyàn wa ṣẹ́tìrì wọ́n ti pa àwọn èèyàn wa wọ́n ti pa wá wọ́n ti pa wá wọ́n ti pa wá wọ́n ti pa àwọn èèyàn wa wọ́n ti sọ fún yìí ogun ti ṣẹlẹ̀ wọ́n ti pa àwọn èèyàn mi o Saoty Igboho ló sọ̀rọ̀ gbogbo ilé ìkẹ́ máa gbọ́ wọ́n ti pa àwọn èèyàn mi o wọ́n ti pa àwọn èèyàn mi o Saoty Igboho ló sọ̀rọ̀ gbogbo ilé ìkẹ́ máa gbọ́ wọ́n láti ṣẹlẹ̀ àwọn ọjọ́ ọ̀sùn ṣẹjọ́ yìí ẹgbẹ́ fídíò ìlú mi wọ́n láwọn ṣẹlẹ̀ àwọn ọjọ́ ọ̀sùn mi báyìí gbogbo ṣẹlẹ̀ tó ẹgbẹ́ làwọn sùn ẹ ti rí báyìí sìn gbogbo yẹn ti rí ibi tí àwọn èèyàn wa tán ti ń jà tán sọ wípé wọ́n fẹ́ gba Yorùbá nation téèyàn kan lọ dúró ṣe rí ọ̀rọ̀ mi tí màá ń sọ ń gbà mí ẹ kì í fẹ́ máa fetí gbọ́ èlòmí lè bú mi èlòmí máa sọ pé ègùn lásán òun ló ń sọ̀rọ̀ òkè náà nísìnyí báyìí ṣé o mọ̀ wípé àwọn ọmọ tó jáde yẹn òun náà gbọ́ wípé òkè kan jáde tán lénìí kan lọ ṣe kíni kan lọ ṣe rálì tó ń jáde láti lọ ṣe ń sìn ẹ ti rí kúlẹ̀ lẹ́ǹsìn èèyàn méjì náà ti pa yẹn o ẹ má gbọ́ nínú àwọn méjì tó ń ti pa yẹn sìn báyìí ṣé ó ń dínkù ni àbí ó ń lé sí i ó ṣeéṣe kí lè jẹ́ pé ọkùnrin níyàwó tó ń pa sílẹ̀ lẹ́yìn ó ṣeéṣe kó lè jẹ́ pé ó níyàwó bóyá ó ti lè bímọ wọ́n ti gbé ọmọ ẹ̀ sí àdánwò wọ́n ti gbé ìyàwó ẹ̀ sí àdánwò ńsìn ẹ fetí gbọ́ dáadáa kẹ́ máa tẹ̀lé mi. Okay, now nísìnyí àwọn èèyàn kan wá dúró sí ìkọ̀kọ̀ tó wá ń sọ fún wípé Yorùbá nation yẹn òun ni Ọlọ́run rán láti jẹ́ pé kán gbà á níbo ló wà ń sìn tí àwọn ọmọ yẹn wà lẹ́kọ̀ọ́ tó ń yìnbọn pa wọn mo sọ̀rọ̀ kan fún yín àwọn tó ń tájẹ́ẹ̀tì kì í ṣe àwọn kéékèèké yẹn o now tí o mọ̀ pé ìlú ìbò wọ́n máa sọ pé èèyàn kan bá jáde báyìí ìta ìbọn tó bá máa jáde wọn á kà á ní irú ẹ̀ ò sí ní Nàìjíríà tí èèyàn bá máa jáde tó máa yìnyín bọ̀ wọ́n máa yìnyín bọ̀ wọ́n á yìn gbé ni wọ́n á pa gbé kò sẹ́ni tó lè sọ̀rọ̀ kò sẹ́ni tó lè ṣẹjọ́ ẹ̀ nítorí pé wọ́n ti fún wọn ní ọ̀dà yẹn ti pẹ́ now ẹ máa gbọ́ mi o Sunday Igboho ó máa wá múra kó máa lọ sí Nàìjíríà tó máa lọ ṣe rally tí Sunday Igboho bá lọ sí Nàìjíríà láti lọ ṣe rally
ṣé o rò pé ọmọ tó ń pa iná máa pa ni Sunday Igboho náà máa tájẹ̀tì wọn á dẹ̀ tájẹ̀tì Professor Banji Akintoye àwọn méjèèjì tó lè jẹ́ pé wọ́n tájẹ̀tì nìyẹn mo sọ̀rọ̀ kan ní jẹta àbí jẹrin mo ní ẹ máa gbọ́ mi dáadáa o ẹni tí èyí yẹn bá ń yọ tó bá ń sọ̀rọ̀ ẹ kì í tètè gbọ́ ẹ máa sọ pé kí ni nǹkan tó ń sọ yẹn àmọ́ tó bá pẹ́ ó yá ẹ máa mọ̀ pé òtítọ́ ló ń sọ. Now àwọn ọmọ yẹn ti gbọ́ ní ti pé Sunday Igboho ní kí gbogbo èèyàn kó jáde kán tú yáyá kán tú yàyà ṣẹ́ rí nínú àwọn ọmọ tó dẹ̀ jẹ́ wípé wọ́n jáde yìí àwọn míì bá politician ṣiṣẹ́ tí ẹ bá mọ̀ mo ń sọ fún ẹ lónìí kẹ́ ẹ gbọ́ àwọn míì pàápàá tó dẹ̀ jẹ́ pé wọ́n pariwo tó ń sọ pé kí gbogbo wọn kó jáde tán bá ń bà mù kí gbogbo nǹkan jáde kán ṣe gbá kan kán ṣe àwo kan nínú wọn tó ń jáde yìí pàápàá nínú politician wà nínú wọn o èlòmí lè wà láàrin wọn tó dẹ̀ máa ń lọ wípé òkè náà ẹ máa bá wa aṣọ bóyá Sunday Igboho máa wá àbí ẹ máa bá wa aṣọ Professor Banji Akintoye máa wá àwọn méjèèjì tó ń wá nìyẹn ṣé ní jẹ́ kí n sọ kankan fún yín àwọn tó wà lẹ́nu ọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá mọ̀ Tinubu wà lẹ́nu ọ̀rọ̀ yìí ó wà nú ẹ̀ pàápàá tó ń ṣe Gumi pàápàá fúnra rẹ̀ wà nínú ẹ̀ Gumi pàápàá níbi tó wà pàápàá báyìí ó ń ṣọ́ níjọ́ tí Sunday Igboho máa sọ wípé òun múra tóun fẹ́ lọ sí Nàìjíríà tí ó bá múra tó máa sọ pé òun máa lọ sí Nàìjíríà wàláì wọ́n máa pa ni kò ní cross sẹ́mi bọ́dà kan tó pa àwọn tó tẹ̀lé òun ló máa pa Sunday Igboho Ọlọ́run òtítọ́ ló mọ̀ ń sọ fún yín ẹni tó ń tẹ̀lé tó ń sọ pé Sunday Igboho ti dé ó ti wọ Nàìjíríà ó ṣe kìíní kan nínú wọn ló máa pa òótọ́ ni mo sọ fún yín because ṣẹ́dí àwọn èèyàn ń ṣòro gan-an láti mọ inú èèyàn ṣẹ́dí ìgò ni kò ṣe wọnú ẹ̀ now ọmọ yẹn ń sìn báyìí ó ti lose life ẹ̀ nítorí Yorùbá nation ó ti lose life ẹ̀ nítorí Yorùbá nation for life kò lè wá sí ayé yìí mọ́ bó bá tẹ́ bá gba Yorùbá nation kò sí ńbẹ̀ pẹ̀lú láti mọ̀ pé ẹ gba Yorùbá nation ṣé àmọ́ máa dákẹ́ báyìí tó lè jẹ́ pé nínú àwọn ọmọ wa kó máa lọ gbé kọ̀ọ̀kan kó máa lọ pa á nínú wa máa dùn sí i irú ẹni kíní obìnrin yìí tó ń sọ pé òun ni Ọlọ́run rán kò rán Banji Akintoye o kò dẹ̀ rán báwo náà porúkọ ẹ̀ náà mo ń wá ẹni tó rẹ̀ jẹ́ pé ó máa pè mí lórí ọ̀rọ̀ yìí tó máa bú mi mo ń wá ẹni tó máa pè mí lórí ọ̀rọ̀ láti bú mi nítorí Madam Onítìrí ọmọ wáì tí mo sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wípé ṣẹ́ni Madam Onítìrí nígbà táwọn méjèèjì ṣẹ́ni from Guinea ni ò fún bàbá Banji Akintoye from Guinea kò fún ní chance kí bàbá yẹn kó sọ̀rọ̀ òun ló fẹ́ wà níwájú òun ló máa jẹ́ leader òun ló máa bá wa ṣe gbogbo nǹkan tó lè gbọ́ máa ṣe òun ló happen tó lè gbọ́ lo brain 5 million petition tó lo brain fún wa tí a dẹ̀ pariwo àwọn tó máa náwó ẹni tó náwó jẹ́ kí n sọ fún nínú gbogbo àwọn tó lè jẹ́ pé ó ń ṣe agitation ìpapà báyìí míì nínú wọn ó fi ṣe business ni míì fi ṣe business ni nígbà tó lè jẹ́ pé a bẹ̀rẹ̀ sí lọ sórí online wípé ẹnikẹ́ni má dáwó fún wọn mọ́ nígbà tá à ń sọ bẹ́ẹ̀ báyìí ibi ti dé mo rí àwọn èèyàn kan lórí Facebook ní Abẹ́òkúta tó dẹ̀ jẹ́ pé wọ́n lọ pa èèyàn obìnrin 3 náà pa wọ́n dẹ̀ máa ń ta páàtì ẹ̀ wọ́n máa ń pa èèyàn wọ́n dẹ̀ máa ń ta páàtì ẹ̀ wọ́n máa ń kó páàtì míì tó jẹ́ bí organ wọ́n máa kó sínú kan tó máa dà kógóró sí i so ẹni tó bá dìdì láti wá rà wọ́n máa ń lọ síbẹ̀ láti rà nítorí pé kò bàjẹ́ ó máa ń rà ìtàn wá pàgbẹ̀yìn òun náà wá mú wọn ìtàn pàgbẹ̀yìn náà wá mú so ìlú yìí nísìnyí báyìí wọ́n ti tìyàn sí ibi kan tó lè jẹ́ wípé bí bá fẹ́ tẹ́ bá ń wá owó tẹ́ bá ti rí owó o lè gbé èèyàn kó máa gbé ta kó máa pa á tó máa ta páàtì ẹ̀ nítorí pé yẹn ń sọ wípé girlfriend òun ni òun gbé fún wọn pé kán pa girlfriend ẹni obìnrin kan wà nínú obìnrin yẹn báyìí ẹ mọ nǹkan tí yẹn sọ ni yẹn báyìí ọmọ 3 ló ní o ó fi ọmọ 3 lẹ̀ ó dẹ̀ ń wà nínú àwọn tó rẹ̀ ipò ń pààyàn tó máa ń ta páàtì
wọ́n wá sọ pé ènìyàn báyìí boyfriend ènìyàn jẹ́ ohun tó ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ lẹ ti gbọ́ yẹn ohun tó ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ohun lẹ ti ń gbọ́ yẹn nítorí pé wọ́n máa ń tara wọn tó máa ń fi owó ẹ̀ jẹun ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn Sunday Igboho mo fẹ́ sọ nǹkan mo lè fẹ́ yá ẹ ní owó kan owó tí mo fẹ́ yá ẹ ní wípé akọrin ni ẹ́ akọrin ni ẹ́ Ọlọ́run ń ló dìídì tó gbé ẹ wá tó sọ wípé kó wá jà èèyàn kan ní Gani Fáwẹ̀mí kọ́ ló ń pe orúkọ bàbá yẹn bàbá onírun funfun yẹn ó rí pé ó kàn wá kí ní Kútọ́nù ni ó sẹ́ńpẹ́ ni kò sọ̀rọ̀ nítorí pé ó sọ pé Èkó léwu àwọn tó kàwé gidi nìyẹn ó ní Èkó pé ó léwu ṣe ní bó ṣe báàgì tó máa ń gbé kọ́ yẹn mi ò lè parọ́ fún yín báàgì tó máa ń gbé kọ́ yẹn passport ẹ wà nú ẹ o international passport ẹ wà nú ẹ tó bá gbọ́ pa ẹ níbi kan báyìí ó ń sá lọ ń tiẹ̀ nìyẹn ìwọ tí ò ní international passport tó máa sá kúrò nílùú àbí ò níbi kan tó lè jẹ́ pé ó fẹ́ lọ your own now ẹ gbọ́ mi o ọmọ tó kú ìsìn kí lè fẹ́ ṣe sáwọn ọmọ yẹn ń sìn ó ń jà fún Yorùbá nation ni o Yorùbá nation ló ń jà fún o ẹ ti sọ fún wọn pé kán jáde ó dẹ̀ ti jáde àwọn ọmọ akọrin ni wọ́n akọrin àbí akọ àbáwò yẹn pé wọ́n ti jáde nísìn wọ́n ti fẹ́ lọ gba Yorùbá nation wọ́n máa ti fẹ́ lọ pariwo now ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó wà lẹ́kọ̀ọ́ yẹn tó ń pariwo nígbà ẹ lọ́hùn ṣé o mọ̀ pé kankan nínú wọn ò jáde àwọn tó wá láti ìlú tó jìn gbogbo ló ń kóra àwọn jọ síbẹ̀ àwọn tó dẹ̀ jẹ́ pé ń gbé Èkó gangan ṣé o mọ̀ pé kankan nínú ò jáde àwọn tó dẹ̀ pariwo pé gbà ó la máa jáde àti múra tán nígbà ó la máa jáde politician ló ń lò wọ́n láti máa sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ láti jáde so tó bá jáde bẹ́ẹ̀ yẹn tí wọ́n ní wípé gbà ó la máa jáde tó ń sọ yẹn wọ́n rò pé Sunday Igboho máa wá ohun tí gbogbo ohun dúró dè ni mo sọ fún ẹ yẹn n ò wá anybody tó ń tájẹ́tì mi ò lè parọ́ fún ẹ because Sunday Igboho náà ń wá because wọ́n mọ̀ pé Sunday Igboho ló jẹ́ leader tó dẹ̀ jẹ́ pé ring leader ni anything tó bá máa ṣẹlẹ̀ tá bá ti mú Sunday Igboho kúrò lọ́nà ìlú yẹn máa ní ìsinmi ìjà tó ń jà nìyẹn wọn ò jà lórí àwọn ọmọ kéékèèké wọ̀nyí àwọn ọmọ kéékèèké kan wọ́n kàn lose life wọn ni wọ́n á kàn pa wọ́n bí chicken tí nǹkan kan ò ní ṣẹlẹ̀ kò sí nǹkan tí ìjọba máa ṣe lé lórí kò sí nǹkan kan tí ìjọba máa ṣe lé lórí ohun tó máa ṣe fún wọn ni wọ́n ti ṣe fún wọn tẹ́lẹ̀ tí rí yẹn wọ́n ti pàdánù ẹtìrí bẹ́ẹ̀ tí wọ́n ti pàdánù ẹni àwọn tó ń pariwo tó sọ pé wọ́n ti ń sún mọ́tò wọn àbí wọ́n ti ń sún wọ́n máa sún police station ẹni wọ́n máa ṣe gbá kan ni wọ́n kàn ń sọ bẹ́ẹ̀ ni ṣẹ́rí mọ́tò yẹn tó sún yẹn 6 náà máa fi rà fún wọn ní ọ̀la 6 náà máa fi rà fún tó ń bá rà 6 wọ́n lè rà 8 fún wọn lọ́la nítorí pé iṣẹ́ tó ń rún wọn ni wọ́n ń ṣe iṣẹ́ tó ń rún wọn ọ̀nà ń ṣe àwọn politician ló rún wọn ní iṣẹ́ yẹn àbí o mọ̀ pé kòkò ọbẹ̀ wọn òun ló fẹ́ fọ́ ni ẹ mọ̀ pé kòkò ọbẹ̀ wọn ló fẹ́ fọ́ ẹ fẹ́ fọ́ kòkò ọbẹ̀ wọn ni nígbà tẹ́lẹ̀ fẹ́ fẹ́ kòkò ọbẹ̀ wọn ṣé o rò pé ó máa jókòó lásán báyìí tó máa wù ẹ́ n ò lè jókòó lásán kó wù ẹ́ o tọ́ mo sọ fún ẹ n ò lè jókòó lásán kó wù ẹ́ ohun tí àwọn náà pápá máa ṣe tó máa fi defend ara wọn òun náà máa ṣe wọn ò ní ever òótọ́ ni mo sọ fún yín wọn ò ní ever sọ fún èèyàn kan wípé òkè o náà ohun kan táwọn ọmọ yìí ṣe yìí o ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ kán lọ free n ò lè fi wọ́n lẹ̀ kán lọ free the way tó máa hurt wọn náà máa wá the way tó máa pa wọn náà máa wá the way tó máa ṣe wọ́n léṣe náà ń wá nítorí pé àwọn arábí yẹn ó burú gan n ò wá wípé òkè náà ènìyàn yìí báyìí o nǹkan báyìí ló ṣe ká ràn lọ́wọ́ àbí ká ṣe kinní kan n ò wá pẹ̀lú gbogbo yẹn o òótọ́ ni mo sọ fún yín tẹ́ ẹ bá fẹ́ gbọ́ mi dáadáa n ò wá pẹ̀lú gbogbo yẹn pé bóyá ohun kan báyìí ṣẹlẹ̀ àbí igbá kan ṣẹlẹ̀ kò kàn wọ́n o ẹni tó ń fẹ́ pa á ló ń pa á ẹni tó ń tájẹ́tì ni mo sọ fún yẹn wípé Sunday Igboho náà ń tájẹ́tì n ò tájẹ́tì anybody because they know say 2 of them
is your leader tó ń fẹ́ pa n ò nídìí rárá n ò nídìí yín o òótọ́ ni mo sọ fún yín ṣé rí ok ẹwọ ẹni tó ń yìnbọn sílé ní tó ń pa yẹn ó dà pé nǹkan pa chicken ni chicken náà pàdánù àmọ́ nítorí ẹgbọ́n máa pa táàdìwọ́ máa ta Sunday Igboho àbí Professor Banji Akintoye àwọn tó lè méjèèjì tán wá nìyẹn onítìrí wọn mọ onítìrí ṣé yìí mọ̀ bí tó ń go onítìrí ń gbé ni ẹni tó kàn lọ jókòó sínú gbó kan tó ń pariwo lórí social media ó kàn jókòó sóní gbó níbi kan tó ń pariwo ní social media ni kí àwọn ọmọ kéékèèké yẹn kan jáde nítorí wọ́n fẹ́ pàwó anybody yín ni mo fẹ́ sọ ní àkókò yìí ẹ má máa gbé wa ní gọmọ ẹ má gbé wa ní múgùn mọ́ because you people ẹ kàn gbé wa ní múgùn lẹ́ ń gbé wa bí àbáṣọ ti tọrọ fún yín ó sàn jù wípé ká máa parọ́ ẹ ń gbé wa ní múgùn lẹ́ ń gbé wa òótọ́ ni mo sọ fún ẹ madam ní tìrìmọ̀lò wa ń sìn wọ́n ti pa kan nínú àwọn ọmọ yín ń sìn wọ́n ti pa kan àbí kankan àbí méjì náà pa náà nísìnyí báyìí ẹ tún máa dákú ẹ dá àwọn fámìlì ẹ kó lọ sí ni ṣé gbogbo ẹni tó dẹ̀ ń sọ̀rọ̀ wúrọ̀ mọ́ yìí yàtọ̀ sí Professor Banji Akintoye yàtọ̀ sí Sunday Igboho kò sí kankan ní tẹ́ ẹ lówó tẹ́lẹ̀ máa gbélẹ̀ ẹ kàn ń sọ̀rọ̀ màdàmú nítorí kan fúnra ẹ ò léwu láti gbélẹ̀ ṣẹ́dí òní tó ń pa yẹn fámìlì ẹ̀ kan máa sunkún lásán ni ó ṣeé ṣe kó rẹ̀ gbé ọlọ́mọ kan ni ó ṣeé ṣe kó rẹ̀ gbé bàbá ẹ̀ báyìí ìyàwó kan tó bí nìyẹn ó dẹ̀ ṣeé ṣe kó rẹ̀ gbé ẹni tó ń bí ohun nìkan ṣòna ń bí náà níṣẹ́ báyìí your own ikú yẹn níṣẹ́ báyìí tó máa gbé lọ mọ́ṣúárì fámìlì ló máa sanwó àbí tó bá fẹ́ sìnkú ẹ̀ ń ṣe báyìí fámìlì wọn ló máa sin àwọn ló máa sin kàn pé èèyàn ń ṣe báyìí kàn sọ pé wọ́n fẹ́ ṣe GoFundMe àwọn mélòó ló máa dá GoFundMe because many people they are tired about the Yoruba nation many people they are tired because ẹ gbé òtítọ́ wá sọ fún wọn irọ́ lẹ̀ ń gbé tẹ̀ ń kúkú ẹ̀ fún wa ẹ̀kan kúkú irọ́ ẹ̀ ń kúkú ẹ̀ fún wa bó ṣe kúkú irọ́ yẹn fún wa inú bí ẹlòmíì mi ò lè parọ́ inú bí ẹlòmíì náà ẹlòmíì ò fẹ́ sọ̀rọ̀ rárá the way tí mi mò ń dẹ́ wá pàápàá tí mò ń fún ní awareness ẹlòmíì ò fẹ́ wá láti wá sọ ìlú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn because they are tired wọ́n ti ná owó wọn wọ́n ti ná time wọn wọ́n ti ná káàdì wọ́n ná everything and kò sí nǹkan tó happen tá a bá débẹ̀ báyìí wọ́n máa sọ̀rọ̀ ni ohun tó ṣẹlẹ̀ nísìnyí wípé ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ wa kó jáde gbogbo àwọn ọmọ ọ̀dọ́ àwọn ọmọ yúùtù wa kí àwọn ọmọ yúùtù wa kó jáde ṣé àwọn ọmọ yúùtù tó lè gbọ́ ti kàwé tán tó lè jẹ́ pé àwọn fámìlì wọn ò lówó láì jẹ́ pé kán lọ sí kọ́lẹ́jì jù bẹ́ẹ̀ lọ àbí kán kàwé jù bẹ́ẹ̀ lọ ni wọ́n á sọ fún wọn pé kán jáde láì jẹ́ pé kán lọ pa wọ́n dànù fún fámìlì wọn so wọ́n bá owó díẹ̀ tó lè jẹ́ pé fámìlì wọn dá fún wọn tó ń fi rán lọ sí school ẹ fẹ́ kán lùzì ẹ nìyẹn àwọn míì wà pàápàá bó ṣe rán ọmọ lọ sí school láti lọ kàwé ó ti fi hope síbẹ̀ wípé òkè ọmọ mi tó kàwé yìí o ó ṣeéṣe ó máa jẹ́ nǹkan fún mi lọ́la tó bá jẹ́ nǹkan fún mi lọ́la bóyá màá ní ìsinmi ẹ fẹ́ kán lọ pàdánù nínú yẹn ń sí báyìí tó ń kú tó wà nílẹ̀ lẹ́ẹ̀mejì tó ń pa yẹn ń sí báyìí mi ò lè parọ́ fún ẹ fámìlì wọn máa wà ní ìrora yẹn for life ni òótọ́ ni mo sọ fún yín ó ṣeéṣe kó rẹ̀ pé wàhálà yẹn ló máa pa fámìlì wọn because wọ́n máa think ok ó ṣeéṣe nígbà tó rẹ̀ pé ó fẹ́ jáde lẹ́ẹ̀kan yẹn wọ́n lè ti sọ fún pé no mi ò bàbá ẹ̀ lè sọ pé mi ò fẹ́ kó lọ ó lè sọ bẹ́ẹ̀ fún wọn but ó lè má gbọ́ nítorí pé wọ́n fẹ́ gba Yorùbá nation ni nǹkan tó rẹ̀ pé à ń sọ fún ọ nìyẹn àwọn ọmọ ẹ̀dẹ̀ rò pé ok ọ̀rọ̀ tá à ń sọ wọ̀nyí òtítọ́ ọ̀rọ̀ là ń sọ ok màdàmú ní tìrí ó ní kí àwọn ọmọ yúùtù kó jáde o nítorí pé ó ti gba Yorùbá nation àwọn ọmọ yúùtù wọ́n ti jáde méjì tó jáde lẹ́nu báyìí sìn wọ́n ti pa ni o méjì tó jáde lónìí wọ́n ti pa wọ́n ti sọ ní suya tí wọ́n bá tètè gbókú yẹn báyìí tó máa wà bẹ̀dẹ̀ alẹ́ báyìí ẹ̀kan máa rí ni wọ́n máa lọ dáná pé wọ́n ṣe àsun ó ṣeé ṣe ọmọ ọlọ́mọ àfi ṣe àsun àbí yóò mọ̀ because wọn ò care pẹ̀lú women being live they don't care they don't care that's a country where you people they live that's a country where you want to be the government for that country you want to be in the a big man for that country you know how many people
Be the Europe, they are not think themselves to go back to Nigeria. They are not think to go back to Nigeria because they know say that Nigeria, if I want to go, wait, I want to go there, go and do. I don't know something I want to go there, go and do. Many people said they build a house for that Nigeria and live in that house. And made Elomi call ile àgbàyanu ó ní ọmọ tó sá fún ó sá láti du ẹ̀mí ẹ̀ ló ń dù àmọ́ Elomi wà pàápàá báyìí tó lè jẹ́ pé ẹ̀mí ẹ̀ tó ń dù kò dù ẹ̀mí ẹ̀ pàápàá pé kó wà láìfò tí ẹni wípé nǹkan tó máa ṣẹlẹ̀ ni kó ṣẹlẹ̀ o mo fẹ́ débẹ̀ yẹn ni mo fẹ́ dé ṣáà ni bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ wo health bàbá yìí náà ẹ wo health Tinubu ẹ wo health ẹ̀ ó dẹ̀ ń jà ó dẹ̀ ń sọ lẹ́nu pé òun máa jẹ́ kóun jẹ́ president fún ọjọ́ mẹ́ta péré kóun kú òun á mọ̀ wípé that is legacy ṣé ní afọbajẹ kì í jọba mistake tí lè jẹ́ pé Yorùbá máa ń ṣe nìyẹn afọbajẹ kì í jọba afọbajẹ ó máa jẹ́ afọbajẹ ni àmọ́ tí afọbajẹ náà tó máa tún múra wípé òkè òun máa jọba nǹkan mi ti wá díẹ̀. Madam Onítìrí ó ti ń pa ọmọ yúùtù yín o wọ́n ti ń pa wọn o lónìí on the 9 wọ́n sọ pé kí gbogbo wọn kó lọ ṣe rálì lẹ́kọ̀ọ́ ṣé rí Ọlọ́run nǹkan tó wà ní ọkàn mi tí n bá sọ pápá kò dáa mo dẹ̀ sọ fún ẹ Sunday Igboho I'm telling you this ẹ ti rí nǹkan tó ṣẹlẹ̀ lónìí o nǹkan tó sọ lásán instruction ló fún wọn o tó sọ pé kán jáde kán lọ ṣe rally orí àwọn ọmọ yẹn ti lose life for instance àbí ìwọ náà ń wá ń wá àwọn ọmọ yẹn ok kí lẹ fẹ́ ṣe sí ọmọ tó ń pa ẹsẹ̀ kí lẹ fẹ́ ṣe fún báwo lẹ fẹ́ sìnkú ẹ̀ báwo lẹ jẹ́ fẹ́ ṣe fún family ẹ̀ mo sọ fún èèyàn kan pé iṣẹ́ ní akàn máa ń pariwo lásán lórí Facebook ni we don't have money politicians have money to spend. Politicians have money to give to somebody to go and kill. Politicians have money and they can do. That's a politician. But we are not be politicians and we just be for the social media. We are shouting for social media. We are talking for the social media. They just look us say, people don't know something they are doing. They are crazy. That's the politician. Politician is a politician right there. They don't care. They don't care. They kill you, they just kill. Ẹni tó fún ní order pàápàá pé tẹ́ bá ní wọn kó pa ó tọ́ ni mo sọ fún ẹ àwọn èlò máa fún ní order ọlọ́pàá ò lè dìídì kó gbébọn straight bullet kó yìn fún yàn kó pa bí èèyàn kan ò bá fún ọ ní agbára wípé òkè tó bá rí wọn pé kán ṣe irú nǹkan bẹ́ẹ̀ kò ṣeé ṣe òkè ẹni tó fún ní agbára kó ṣe bẹ́ẹ̀ bòdẹ nìyẹn wà ẹ lè mọ̀ kó dẹ̀ lè jáde ẹ lè mọ̀ o kó dẹ̀ lè jáde mo ní kó máa jáde lẹ máa ń pé òkè èèyàn báyìí ló ṣe kò ní jáde àwọn olówó ni ó wà ní yàrá ìtòhùn TV CNN ní BBC nǹkankan a máa wò ní TV a máa wò nǹkan tó ń ṣẹlẹ̀ níta àwọn yóò kí jáde wọ́n máa rán owó iṣẹ́ ni wọ́n máa rán owó iṣẹ́ ó máa rán wọn iṣẹ́ tó bá lọ sí social media pàápàá tó bá rí àwọn ìjà tí àwọn èèyàn ń jà ń bẹ̀ pàápàá báyìí ẹ̀rù á bà ẹ́ sọ pé ìlú life ló live yìí life ló live yìí every day church ni o ṣe church ni o individual ni o gbogbo ló ń jà lásìkò yìí mo nígbàgbọ́ pé lóòótọ́ Jésù ti fẹ́ dé lóòótọ́ I believe that Ọlọ́run ti fẹ́ dé nígbà ló máa dé ni a ò tí mọ̀ ṣá àmọ́ tí ẹ bẹ̀rẹ̀ sí ní múra sílẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní múra ìwà apààyàn ṣẹ́rí ẹni tó gbé bọn lórí tó yìn sọ́mọ yẹn tó ń pa wọ́n ti kọ́lẹ̀ fún ẹ for life ni wípé you are killed ẹni tó bá dẹ̀ pa èèyàn kò lè níjọba ọ̀run wọ̀ kò sí bó ṣe máa ṣiṣẹ́ ẹ kò sí bó ṣe ẹ̀jẹ̀ ẹ máa jà ẹ̀jẹ̀ ẹ máa ṣe kankan lára ìṣá ni because ìwọ ló gba life ẹ lójijì life èèyàn kan gbà lójijì ó mọ̀ pé nǹkan tó le gan ni it's not easy to take somebody's life quickly no God no give us that kind of power to do
Ọlọ́run fún wa ní àṣẹ yẹn. Bíbélì sọ wípé okay now ẹ jẹ́ ká dá ènìyàn, kò sọ pé Ọlọ́run sọ pé mo dá ènìyàn. Ó ní ẹ jẹ́ ká jọ dá ènìyàn ní àwòrán ara rẹ̀. Ni ìwọ wo èèyàn kan ṣuṣuṣu tó nà bọ́n sí tó ṣú tí ẹ pa tí ẹ ní ṣubú tó kú tó rò pé ó máa lọ lásán. Never. Sunday Igboho mi ò ní parọ́ fún mo ṣe máa pe ta lọ́n fún ẹ Ọlọ́run. Mo ṣe máa pe ta lọ́n fún ẹ. Ó ṣeé ṣe tí mi ò bá pè lónìí máa pè lọ́la fún ẹ Ọlọ́run. Sunday Igboho máa pè ta lọ́n máa pè fún ẹ ṣáà ni. No way máa pè é. Mo mọ̀ why tí mo sọ pé mo fẹ́ pè ta lọ́n fún ẹ. Mi ò fẹ́ pé kó máa lọ́wọ́ sí nǹkan tó lè jẹ́ pé wọ́n wá láìfọ ẹ̀ fún. Mo mọ̀ pé akọni èèyàn nìyẹn. Mo mọ̀ pé akíkanjú èèyàn nìyẹn. But the way tí mo rí ọ̀rẹ́ tó ń lọ sí báyìí wo máa pè ta lọ́n fún ẹ. Yẹtẹ́rí ó dà pé wọ́n fi ẹ́ sí gbòòrò ní àwọn èèyàn wọ́n ráyè láti máa bá ẹ sọ̀sọ̀kúsọ. We just want to hold your life, let your life just to be life. Kẹ́ nǹkan má pa yín nǹkan tí àwa ń jà fún sí nìyẹn. A jà wípé òkè bá Yorùbá nation kan gbà àbí Yorùbá nation kan má gbà àmọ́ ikú tiẹ̀ ni àwa ò fẹ́. Màá dẹ̀ pè ta lọ́n fún ẹ. Ó ṣeé ṣe kó á gbé ẹ kó omi tó wà yìí kó lọ gbé ẹ síbi tó lè jẹ́ pé ó máa wà bí ẹ̀wọ̀n kó gbé ẹ lọ síbẹ̀ kó ṣe kí ni kó má múra ìkọlù ọjọ́ kan báyìí ọjọ́ ọmọ kan tó lè pé tó bá fẹ́ ṣe kan tó bá wà lọ́kàn ẹ máa ṣe ṣáà ni anything tó bá fẹ́ ṣe tó bá wà lọ́kàn ẹ ò máa ṣe but because mi ò ní fẹ́ ní ọjọ́ kan tó kàn máa dìde pé òun fẹ́ lọ sí Nàìjíríà kán lọ pa ẹ́ dànù. Èmi ò ní gbà yẹn. Mi ò ní gbà. Mi ò ní gbà kí ẹnikẹ́ni kó ṣe yẹn pẹ̀lú yín. Mi ò ní gbà kí ẹnikẹ́ni kó ṣe bẹ́ẹ̀ pẹ̀lú yín. No. Because tí ìdìbò bàjẹ́ tó nídìí ni o. Ọmọ èèyàn kì í ṣe dí bẹ̀bẹ̀rẹ̀ ká gbé lẹ̀kẹ̀ sí ìdí èlòmíì. Èmi ò ní gbà fún ẹ because àwọn tí à ń bá jà wọ̀nyí àwọn location payan ni wọ́n. Location mú jẹ. Ọlọ́run òótọ́ ni mo sọ fún yín. Ṣé di orí bó ṣe ọkùnrin yẹn orí bó ṣe ń sunkún ni. Ó ń sunkún ó ń kígbe. Ó ní ó ti pa àwọn ọdẹ wọn o. Ó ti pa o. Ó ti pa o. Ó ti pa o. Ẹ rí bẹ́ẹ̀ ẹ wo. Ẹ rí. Ẹ ṣáà ti rí ojú ọjọ́ ń ṣẹ̀jẹ̀ o. Sàùtì Ìgbòho ló sọ wọ́n ti pa àwọn èèyàn. Wọ́n ti pa méjì inú àwọn èèyàn mi o. Wọ́n ti pa àwọn èèyàn wa ẹ ṣáà ti rí. Wọ́n ti pa méjì inú àwọn èèyàn wa o. Ṣé ti rí olè lẹ́yìn o? Wọ́n ti pa àwọn èèyàn wa o. Ṣé ìbúlẹ̀ ojúmọ́ epo Ọlọ́run ló pa wá? Ṣé ìbúlẹ̀ náà yín o? Wọ́n ti pa àwọn èèyàn wa o. Ẹ ṣáà ti rí. Ẹ ti rí. Mọ́tò yẹn máa sún ni. Òun láti sún yẹn. Ẹ ti rí wọ́n ti pa àwọn èèyàn wa o. Wọ́n ti pa àwọn èèyàn wa o. Ìkọ́lé lẹ́yìn o. Ìkọ́lé lẹ́yìn wọ́n ti pẹ́ lẹ́yìn o. Ṣé ni wọ́n ti pa? Wọ́n ti pa àwọn olókèjọ́ fún wa náà. Wọ́n ti pa o. Ogun ti dé o. Ogun ti dé lẹ́yìn o. Bákẹ́ máa gbọ́ o. Ogun ti dé o. Wọ́n ti pa àwọn èèyàn wa Lagos State o. Ìgbòho ṣà. Tó ń gbọ́ àwọn èèyàn wa kẹ́kẹ́. Bájí Akíntóyè. Ẹni rẹ̀ wọ́n ti pa àwọn èèyàn wa o. Wọ́n ti pa àwọn èèyàn wa o. Wọ́n ti pa àwọn èèyàn wa o. Gbogbo àbájáde fún ìwà. Wọ́n lọ máa ṣẹlẹ̀. Wọ́n ti pa àwọn èèyàn wa o. Ṣẹ́tìrì. Wọ́n lọ máa ṣẹlẹ̀. Wọ́n ti pa àwọn èèyàn wa o. Station yẹn máa sùn. Káàkiri a máa sùn station táwa yìí. A máa sùn. Wọ́n ti pa àwọn èèyàn wa. Ṣẹ́tìrì. Wọ́n ti pa àwọn èèyàn wa. Wọ́n ti pa wá. Wọ́n ti pa wá. Wọ́n ti pa wá. Wọ́n ti pa àwọn èèyàn wa. Wọ́n ti sọ fún yín. Ogun ti ṣẹlẹ̀. Wọ́n ti pa àwọn èèyàn mi o. Sàùtì Ìgbòho ló sọ̀rọ̀. Gbogbo ilé ìjọba gbọ́. Wọ́n ti pa àwọn èèyàn mi o. Wọ́n ti pa àwọn èèyàn mi o. Sàùtì Ìgbòho ló sọ̀rọ̀. Gbogbo ilé ìjọba gbọ́. Wàhálà ti ṣẹlẹ̀. Àwọn ọjọ́ ọ̀sùn ṣẹ́jọ́ yìí. Ẹgbẹ́ fídíò lù mí. Wàhálà wá ṣẹlẹ̀. Àwọn ọjọ́ lọ sún mi báyìí. Gbogbo ṣẹlẹ̀ tó ẹgbẹ́ la máa sún. Ẹ ti rí nǹkan tá à ń ṣe
ṣé gbogbo yín ti rí bẹ́ẹ̀ yẹn ẹ ti rí bẹ́ẹ̀ yẹn wọn ò kíá ó ti pa ó ti lose life for nothing ó ti lose life kí lẹ fẹ́ ṣe sí kí lẹ fẹ́ ṣe sí yẹn sìn kó jẹ́ ìlú yìí tó ṣẹlẹ̀ báyìí tí ó lè gbọ́ pé ìlú ẹ máa ṣẹlẹ̀ ní ìlú ìbò kó lè ṣẹlẹ̀ mo ti sọ fún yín wípé tí ẹ bá fẹ́ jà bẹ́ẹ̀ bá fẹ́ gba Yorùbá nation yìí wo British government kẹ́ lọ bá British government kọ́kọ́rọ́ Nàìjíríà ọwọ́ British government ló wà kò sí lọ níbi tẹ́ ti ń pariwo yẹn kò síbi tẹ́ ti ń pariwo yẹn rárá àtọ́ British government kẹ́ lọ bá ẹ bá wọn sọ̀rọ̀ òtítọ́ ọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ kí ẹ̀jẹ̀ kó jáde ńbẹ̀ because ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín British government òun ló wà nídìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí pé kí ni nǹkan tó ń fẹ́ jí ní Nàìjíríà yẹn òun ló ń torí ẹ̀ tó ń ṣe wọn ò ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn nítorí pé gbogbo nǹkan tí ẹ rò pé wọn ò rí ni wọ́n rí jù bẹ́ẹ̀ lọ wọ́n rí jù bẹ́ẹ̀ yín lọ bẹ́ẹ̀ yẹn ẹ rò pé bóyá pé wọ́n rí ni wọ́n rí dáadáa wọ́n dẹ̀ ń gbọ́ dáadáa wọ́n rí ní tẹlifíṣàn wọ́n rí ní Facebook gbogbo everywhere náà rí bọ́tí kókó wọn nígbà tó lè jẹ́ pé àwọn náà pàápàá ti wá ra ẹrú ní Nàìjíríà rí àbí wọn ra ẹrú Nàìjíríà rí àdẹ̀wà ń sọ̀rọ̀ kìnnì kan tó lè gbé àfẹ́ sọ a ní nǹkan kan láti sọ no kò sí nǹkan kan tá a fẹ́ sọ kò dẹ̀ sí nǹkan tá a fẹ́ ṣe kò sí tẹ́ bá ṣe mistake wọn á pa ẹ́ dànù n ò kọ̀ tó máa ṣẹlẹ̀ jígí yẹn báyìí wọ́n ti pa jígí yẹn wọ́n ti pa jígí yẹn wọ́n ti pa dànù kò sí nǹkan tó kàn wọ́n kí ló kàn wọ́n pẹ̀lú yẹn kí ló kàn wọ́n kí wọ́n sọ pé bóyá pé èèyàn kan sọ pé bóyá òun jẹ́ gbá kan kò sí tó kàn wọ́n wọ́n máa pa ni kò sí tó kàn wọ́n kò sí tó kàn wọ́n. What happened is today again is another mad. Ladies and gentlemen, the national anthem of the newly formed Bdhind nation. ẹ̀ǹtẹ́ jẹ́ tèmi ẹ wá ọ̀nà ọmọ tó ń pa yìí ẹ wá ọ̀nà bí jẹ́ máa sìnkú ẹ̀ gbogbo àwa Yorùbá nation gbogbo Yorùbá nation ẹ gbọ́ mi dáadáa o ẹ má dá àwọn fámìlì wọn dá o ẹ má try yẹ o
ẹ má tra yẹ rárá o ẹ mẹ́jọ ká dá owó pójọ máa sìnkú ọmọ yìí. Màdàmú Nítìrí tó ń jà òun ni Ọlọ́run rán láti gba Yorùbá nation ẹ wá ná ẹ o owó tó gbé pamọ́ ẹ lọ gbé jáde o owó tẹ ẹ ní tẹ ẹ gbé pamọ́ ẹ lọ gbé jáde o because ìkan nínú wa náà ti pa yẹn o ìkan nínú wa náà ti pa yẹn wọ́n pa á ọmọ tó lè jẹ́ pé ó sọ fún àwọn ẹbí ẹ pé mò ń lọ o mò ń bọ̀ ń ló sọ tó wá lọ sí wọ́n ti pa á wọ́n ti gbẹ̀mí ẹ̀ lójijì ẹ make sure tẹ wá bó jẹ máa ṣe fún ọmọ yẹn báyìí o Èkó n ò kúkú mọ nǹkan tó ṣẹlẹ̀ lÉkòó politician wọ́n ti pa ẹ̀ dànù wọ́n ti pa dànù ẹ ṣeun gan o àwòyá níṣẹ́ mo kò sọ pé kí n mú wá fún yín mo fẹ́ ṣètò lọ́la ètò àpàdé mi lọ́la kí n ṣètò fún yín n tó ń ṣẹlẹ̀ máa gbé wá fún yín ẹ ṣé gan ni o God bless you ó dàbọ̀ náà.